tọ́ àtúnkù dédé àsìkò yìí lórí ìkànnì Akéde Yorùbá TV òun náà la wà báyìí. A wà ní ìlú Òṣogbo ibi tí wọ́n ti ń ṣe pọ̀nmọ́ òun náà la wà báyìí. Bí wọ́n ṣe ń ṣe pọ̀nmọ́ tá à ń jẹ òun ni a wá ṣe àgbéyẹ̀wò rẹ̀ láàyè yìí lọ́jọ́ ti tèní. Àwọn ìyá wa tí wọ́n bá wa ṣe àwọn náà lè rí tí oníkálukú ń ṣiṣẹ́ wọn bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. A máa ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú wọn lórí bí wọ́n ṣe ń ṣe àwọn kinní yìí, ọ̀nà tí ń gbà tó fi ń di odidi tó fi wá di tí à ń jẹ nígboro ń sìn. Ẹ káàárọ̀ ẹ̀yin ìyá wa. Ìkànnì Akéde Yorùbá TV òun ló wà pẹ̀lú yín. Ẹ jọ̀ọ́ ẹ bá wa dárúkọ yín fún àwọn ará ilé. Orúkọ mi ni Ìyáàfin Azeez Jemilat. Ẹ ṣé. Ẹ dákun ìbéèrè tá a fẹ́ béèrè lọ́wọ́ yín ó ní pé kẹ́ ẹ bá wa ṣe àlàyé ní ṣókí lórí bí wọ́n ṣe ń ṣe àwọn nǹkan tí a rí tí ẹ̀ ń ṣe yìí. Báwo lẹ ṣe ń ṣe é? bá a ti ń ṣe tẹ́ ṣe rí yìí náà awọ màálù la fi ń ṣe. Àwọn ògbé wọn rà wá láti ilẹ̀ Haúsá ni tán bá rà dé wọ́n gbé wá sí iléeṣẹ́ wa ń bíbí. A gbé sí mẹ́rin a bomi rẹ yóò di sunsun ẹ̀yìn sunsun rẹ̀ yóò wá bọ́ sórí iná fún bíbọ̀ gbogbo ìgbà yẹn yóò tó wá di. Nígbà tán bá bọ̀ tán ó lọ rẹ lómi tútù nínú ilé ẹ̀yìn ló tó di jíjẹ. Pé lẹ́yìn tí wọ́n ra awọ lásán wá láti ilẹ̀ Haúsá tẹ̀ pé ní awọ màálùú ó ní ó wá bọ́ sí rírẹ. Lẹ́yìn tí wọ́n bá rẹ tán la gbé sí orí iná báyìí tí ẹ̀ ń sun. Àwọn èyí tí wọ́n ti sun náà ni ẹ̀yin náà ń wò bí àwọn rèé bí wọ́n ṣe ń bọ̀ òun náà ni a rí yìí. Ẹ ṣeun púpọ̀ ìyá wa, inú wa dẹ̀ dùn. Ṣùgbọ́n ìbéèrè tí a tún fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé pẹ̀lú bí ẹ ṣe ń ṣe yìí tó jẹ́ pé iṣẹ́ iná òun ni ó ní ṣe pẹ̀lú bó ni ẹ ṣe ń kópa tí ìṣọ́ Ọlọ́run àti ààbò Ọlọ́run tó fi ń wà lórí pẹ̀lú bí ẹ ṣe ń ṣe yìí. Àánú la rí gbà o. Tá a bá ń ṣerú iṣẹ́ báyìí kò gbúdọ̀ mọ́ mu mílíìkì o kò gbúdọ̀ mọ́ mu tíì torí ìjọba gbígbẹ. Èèyàn gbọ́dọ̀ mu mílíìkì àti tíì torí ìjọba gbígbẹ. Lọ́nà tó wá ń fi àánú rẹ̀ fún wa torí ọ̀fẹ́ torí ẹni tó bá ní òye ojú kò gbúdọ̀ ṣe é. Ẹni tó lóyè ojú tó sì ní òye inú kò gbúdọ̀ ṣe é. Ìgbà nípa òfin Ọlọ́run fún wa ṣe. A sì fi ògo fún Ọlọ́run náà. Ọlọ́run tó ń ṣe àtìlẹ́yìn fún yín kò ní padà ní ẹ̀yìn yín. Ẹ lágbára Ọlọ́run ẹ kú iṣẹ́ ẹ kú ìfi ọmọnìyàn ṣe. A tún padà bọ̀ ẹ jẹ́ ká wo ọwọ́ iwájú lọ́hùn lórí bí wọ́n ṣe ń ṣe pọ̀nmọ́ èyí tí à ń jẹ. Èyí tó ń bọ̀ ní ẹdí tó ń sọ kùtù wọ̀wọ̀ lọ́wọ́ báyìí. Ẹ jẹ́ ká wo inú ilé ká lọ wo àwọn èyí tí wọ́n ti ṣe tán tí a tún fi ṣe ojú fọ́nrán báyìí tí gbogbo wa yóò máa rí lórí ìkànnì Akéde Yorùbá. Awọ pọ̀nmọ́ gangan lẹ́ ń wò nílẹ̀ yìí bí wọ́n ṣe lọ gbé wọn ní láti ilẹ̀ Haúsá òun ni wọ́n ti kó wá òun là ń wò báyìí. Ṣùgbọ́n ẹ jẹ́ ká wo inú ilé ká rí bí àbáyọrí pọ̀nmọ́ tí wọ́n ti sun tí wọ́n ti bọ̀ òun là ń wò yìí tó ti ń di ní tí àwọn ìyá wa ti ń gé. Ẹ káàárọ̀ ìyá wa. Ẹ káàárọ̀. Ìkànnì Akéde Yorùbá TV News ló wà pẹ̀lú yín fún ti òwúrọ̀ yìí. Ẹ má bínú pé àwa ṣe àbẹ̀wò sí yín. Ẹ ṣé gan mà. Tí a fẹ́ bẹ̀rẹ̀ náà ni pé báwo ni ẹ bá kọ́kọ́ dárúkọ yín fún àwọn ará ilé náà. Orúkọ mi ni Ìyáàfin Pópóọlá Taibat. Ìyáàfin Pópóọlá Taibat. Ẹ ṣé. Ìkànnì Akéde Yorùbá ló wà pẹ̀lú yín tí a fẹ́ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú iṣẹ́ òòjọ́ ẹ̀rọ là ń ṣe káàkiri. Làwa ní ká ṣe àbẹ̀wò sí yín ní ibí pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe pọ̀nmọ́. Ẹ dákun ẹ bá wa ṣe àlàyé bí pọ̀nmọ́ yìí bí ó ṣe ń di ṣíṣe.
àti bó ṣe ń di jíjẹ fáwọn èèyàn. awọ wọn kó wá láti ilẹ̀ haúsá bá kó wá láti ilẹ̀ haúsá tàbára á wà wọn á kọ́ wọn lómi bí ọjọ́ òní ìbáyìí tó bá dijọ́ kejì á gé yóò di sunsun tí wọ́n bá sun tán á wà kó sórí iná á bọ̀ ẹ̀yìn tá a bá bọ̀ tán tó ti bọ̀ dáadáa á wà tó dà sínú omi tuntun míì tá a ti pọ́n lẹ̀ á dà sí tó bá dijọ́ kejì á wà tó di gígé ó ti di jíjẹ báwọn. pé bí ìrìn àjò rẹ̀ ó gba bí ọjọ́ kan ọjọ́ méjì kó tó di pé ó ń di jíjẹ. Ẹ ṣé pẹ̀lú bó ṣe wá rí báyìí ní orílẹ̀-èdè Nàìjíríà a mọ̀ pé ohun gbogbo ló ti gbówó lórí bẹ́ẹ̀ ni òkété ti kúrò níye tí à ń tà lórílẹ̀-èdè yìí. Bó ni ẹ ṣe ń kópa pẹ̀lú ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà tí ẹ̀yin náà fi ń dọ́gbọ́n sí i pẹ̀lú bí nǹkan ṣe rí? pé bí nǹkan ṣe ń sún làwa náà ń sún tẹ́lẹ̀tẹ́lẹ̀ à ń gé pọ̀nmọ́ 50 naira 100 naira 200 lọ́pọ̀ jù tẹ́lẹ̀ ní olórí pọ̀nmọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tó di pé gbogbo nǹkan wọ́n ní ìsìn ó ti bẹ̀rẹ̀ látòrí 200 300 500 èyí tó tiẹ̀ wá kéré jù pé kò sí pàápàá ní 100 naira. ní pọ̀nmọ́ tọ́ bọ́ ṣùgbọ́n bó ṣe rí yìí ṣé àwọn oníbàárà yín ṣé wọ́n sì ń bá yín rajà pẹ̀lú bó ṣe rí yàtọ̀ sí títà tẹ̀yìnwá? wọ́n ń rà ó ṣe pé pọ̀nmọ́ náà ló tún jẹ́ nǹkan tí àwa mẹ̀kúnnù tó ń gbójú ta tún lè kanra mọ́ báyìí. wọ́n ń rà ju tàtẹ̀yìnwá lọ orí òun ló tún dàbí ẹni pé tó tún rọjú ní jíjẹ fún àwa tá a jẹ́ mẹ̀kúnnù. ẹ ṣé ẹ kú ohùn láti àárọ̀ Èdùmàrè yóò fi èrè sí iṣẹ́ gbogbo wa. Ẹ ṣé pé ẹ gbà wá láyè ní ìkànnì Akéde Yorùbá TV. Ẹ dákun ìmọ̀ràn wo ni ẹ lè bá wa fún ìjọba tó wà ní orí àlééfà lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú bí nǹkan ṣe rí létò ọrọ̀ ajé? ìmọ̀ràn tá a lè fún náà ni pé kí wọ́n bá wo bí ọ̀nà ṣe lè dì á lọ́rùn tí gbogbo nǹkan fi lè yí sí fáwọn èèyàn torí ìlú le èló lèyàn ṣe lójúmọ́ tí ọlọmọ rárá ìsì 2008 Congo tó sì lọ́mọ 4 ìmọ̀ràn tèmi pé kí wọ́n bá wọ́nà tí kinní yóò fi dínkù ọrọ̀ ajé ó ti dorí kodò níbikíbi ni. ẹ ṣé ẹ kú ohùn látàárọ̀ a dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ fi àyè gbà wá ní iléeṣẹ́ yín láti ṣe ìwádìí lórí bí wọ́n ṣe ń ṣe mọ̀mọ́. Ẹ̀yin tẹ́ ń wò wá nílé òun náà lè rí ní oríṣiríṣi pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe òun náà lè ń wò yìí. Ẹ ṣé gan màmá wa ẹ dákun ẹ bá wa dárúkọ yín fún àwọn ará ilé lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni ìyáàfin Púpọ̀ Látàìbàt. ẹ ṣé láti ìlú Òṣogbo màmá wa Púpọ̀ Látàìbàt ni a ṣe ìfọ̀rọ̀wálẹ́nuwò pẹ̀lú báyìí. Ẹ ṣé gan a tún máa rí yín bá tọ́ lórí ìkànnì àrólé lórí ìkànnì Akéde Yorùbá TV ọ̀nà làwà ìfọ̀rọ̀wánilẹ́nuwò náà láti ṣe pẹ̀lú àwọn ìyá wa nídìí iṣẹ́ òòjọ́ wọn ti rí ibi tí wọ́n ti ń ṣe gangan òun náà ni àti wá ṣe àbẹ̀wò sí wọn yìí àwọn etí wọ́n ń wà ní àtòríná ọ̀nà ẹ̀rí tí ń yọ orúkú lálálá òun náà lẹ̀ wò yìí ẹ̀rí pé kì í ṣe tó rọrùn pẹ̀lú báwa kan ṣe ń bá lórí àtẹ tá à ń fi ẹnu jẹ àwọn àgbàlagbà ńlẹ̀ wọ́n ní ẹni bá òkété lórí àtẹ kì í mọ iye ẹran bẹ́ẹ̀ ni wọ́n la rí tí wọ́n fi ojú winá bí ó ṣe ń lọ ní àárín yìí. Èdùmàrè kó pín gbogbo wa ní èrè nídìí iṣẹ́ ọwọ́ wa ẹ kúṣẹ́ ìyá wa á tún máa kàn sí yín ní orí ìkànnì Akéde Yorùbá tàbá tún ti ní ìfọ̀rọ̀wánilẹ́nuwò míì tá a fẹ́ ṣe pẹ̀lú yín. Ẹ ṣé tẹ́ fún wa ní àkókò yín tí ẹ sì gbà wá láàyè Èdùmàrè á pín wa lérè o ó dàbọ̀.